Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Iṣẹ́ kan ni mo fẹ́ kọ́ wa, ọ̀pọ̀lọpọ̀ wa ló wúlò fún. Iṣẹ́ náà nǹkan tó máa ń ṣe òun náà ni pé gbogbo àwọn aburú ara wa ló máa ń tì kúrò. Tí èèyàn bá tiẹ̀ tí ń lo òògùn yìí kó kíyèsí àwọn àlá tó bá ń lá. Ẹni yẹn kò ní máa lá àwọn àlá tó jẹ́ àsè. Kí là ń pè láṣẹ níbi kọ́mẹ́dì? Àlá ẹni yẹn ò ní rí bẹ́ẹ̀. Àwọn ọ̀gangan ọ̀nà òun laláké àlá ẹni yẹn á máa sọ. Àlá tó bá ń lá lásìkò tó bá ṣiṣẹ́ yìí, ìwọ náà máa kíyèsí. Tó bá ń ṣàkíyèsí ẹ̀, ìwọ náà rí ìṣòro tó wà nínú ẹ̀ àti ọ̀nà àbáyọ nípa àwọn àlá tó máa ń lá. Tá bá ti fẹ́ ṣiṣẹ́ yẹn, ẹ jẹ́ ká wá egbò túdè díẹ̀. Ẹ jẹ́ ká wá epo ọ̀bọ̀ díẹ̀. A wá gun papọ̀. Tá bá ti gun papọ̀ tán, a wá ọ̀gà gbígbẹ ẹyọ kan, ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan, epo asín, ẹ jẹ́ ká gun gbogbo ẹ papọ̀. Tá bá ti gun papọ̀, àwa kó ọṣẹ, ẹ jẹ́ kí ọṣẹ yẹn kó pọ̀ díẹ̀. Àwa kó ọṣẹ sí a gun pọ̀. Òróró màlúù lá máa wá tà sí díẹ̀díẹ̀ tá bá ti ń gun títí tó máa fi kúná. A wá kó sínú ike funfun. Tá bá fẹ́ wẹ̀ alẹ́ ni. Àwọn àsìkò tá bá ń wẹ̀ ọṣẹ yìí, ẹ jẹ́ ká máa wo àwọn àlá tá bá ń lá. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yìí ó ṣe é pín lò, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè lò ó. Má wá gbàgbé pé Dr. Ọlálékan Sàlámì ó ń bọ̀ ní ìlú Òṣogbo tó bá di ní November oṣù tá wá yìí ní on the 22. Ìwọ náà lè wá yọjú wò wá níbi tá wà. AUD Primary School òun la wà ní ìsàlẹ̀ Òṣogbo. Kó tí ẹ wá wò bóyá irọ́ náà ń pa àbó òótọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ tá ń sọ. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tó ń gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. À ń bọ̀ ní Òṣogbo kó lè jẹ́ àǹfààní fún gbogbo ẹni tó wà ní Òṣogbo àti agbègbè ẹ̀. Ìwọ tó wà ní Ìlọrin o lè pàdé wa níbẹ̀. Ìwọ tó wà lọ́yọ̀ọ́ àbí ibikíbi o lè pàdé wa níbẹ̀. Bá ṣe máa ń ṣe inú ẹgbẹ́ wa nìyẹn. Kì í ṣe ẹgbẹ́ tó máa ní dandan. Ó yẹ kó wá s'Èkó nítorí pé ó jẹ́ mẹ́mbà wa, kò rí bẹ́ẹ̀. Fúnra ẹgbẹ́ wa ló máa ń gbé program wá sí gbogbo ilẹ̀ Yorùbá. Tí ìwọ náà bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, kò ṣe ìjọ tá bá wá sí ìlú yín o. A lè máa ráyè ọ̀rọ̀ pé mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ń bẹ. Tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, o lè darapọ̀ mọ́ lénìí. Ìwọ ṣá ti kàn sí Dr. Ọlálékan Sàlámì lórí WhatsApp number. Má pè nọ́mbà náà, message ni kò fi ránṣẹ́ wípé kí ni mo lè ṣe èló lówó ìdarapọ̀ mọ́ ẹgbẹ́. Ẹsẹ̀kẹsẹ̀ tó bá sì ti san, tó bá ti send receipt, a máa add ẹ mọ́ ẹgbẹ́. Ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ wa nìyẹn. Kí la wá ń ṣe inú ẹgbẹ́ náà? Òun náà ni pé à ń gbé àṣà Yorùbá lárugẹ. Ohun tí ìwọ nílò, tó bá wọnú ẹgbẹ́ náà, wà á rí ẹni tó mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan wà tí ìwọ náà ní, àwọn tó nílò ẹ̀, wọ́n wà nínú ẹgbẹ́ yẹn. So ohun tí a máa ń ṣe bẹ́ẹ̀ ò ní pé tí ìwọ bá mọ òògùn orí fífọ́, tó bá sọ inú ẹgbẹ́ yẹn, èèyàn tó mọ òògùn onírúurú, òun náà sọ tí ẹ. Gbogbo wa jọ máa wá jẹ àǹfààní ara wa. Àwa tá wá wà nínú ẹgbẹ́ yẹn, a lé ní 200. Ó túmọ̀ sí pé tí èèyàn 200 kó wá bẹ́ẹ̀ sì ní sọ nǹkan ẹyọ kan táwọn náà mọ̀. Ìwọ tó mọ nǹkan ẹyọ kan péré tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, wá di èèyàn tó mọ nǹkan 200 tó dẹ̀ jẹ́ àwọn nǹkan tó confirm dáadáa táwọn èèyàn ti dánwò tó sì ti jẹ́rìí sí. Ìwọ tó wá pé ìwọ náà ò mọ̀ nǹkan kan tẹ́lẹ̀ tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, á jẹ́ pé ìwọ náà mọ nǹkan 200. Kì í ṣe pé wọ́n máa ní o lọ mú wá kan bẹ́ẹ̀ ṣe. Ìwọ náà gbọ́ sí tí bọ́n ṣe ń ṣe ni tí ìwọ náà dẹ̀ máa dán wò tó máa rí bẹ́ẹ̀. Kò wá ṣe ẹgbẹ́ babaláwo, kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀, kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ ọmọ Yorùbá lásán ni. Iṣẹ́kíṣẹ́ tó bá ń ṣe, ibikíbi tó bá wà, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn. Ṣá ti jẹ́ ọmọlúàbí Yorùbá, ó ti parí. A dára fún wa. Ẹgbẹ́ ta register pẹ̀lú Federal Government ni o. Kì í ṣe nǹkan òkùnkùn. CAC approve ẹ̀.